A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àǹfààní tí ó fún wa ní àkókò yìí láti tún wà ní orí ètò wa Oore Ọ̀fẹ́ fún Ìyípadà. Orúkọ mi sì ni Babátúndé Emmanuel Ajayi. Mo fẹ́ gbàgbọ́ pé a gbádùn gbogbo àwọn ìwàásù èdè òyìnbó tí ẹ ti gbọ́ ní ẹnu ọjọ́ mẹ́ta yìí látẹnu oníwàásù Mike Wells. Mo fẹ́ gbàgbọ́ pé àwọn ìwàásù náà jẹ́ orísun ìbùkún fún wa. Mo fẹ́ kí àwọn tí wọ́n dáhùn sí wíwá fún àjọ̀dún wa ní ọjọ́ 15 nínú oṣù yìí, mo mọ̀ ọ́n lóore púpọ̀, ó sì jẹ́ ìbùkún gbáà fún mi. Fún ẹ̀yin tí ẹ ti ń pè wá, inú mi dùn pé ẹ̀ ń lè pè wá. Fún ẹ̀yin tí ẹ ní ìbéèrè àti oríṣiríṣi nǹkan tí kò yé yín, mo fẹ́ kí ẹ pè mí ní orí 070 3808 5652 tàbí 070 8768 2122 tàbí 070 5530 7492. Mo ṣì ń wàásù ní ìjọ Victory Independent Baptist Church ní ìlú Péjú ní Bódìjà. Àwọn ìjọ wa tó sì wà ní àyíká yín sì tún wà ní Ìwó Road ní Bódìjà, ní Housing Estate, ní Mọ́níyà, ní ìlú Ògbómọ̀ṣọ́, ní ìlú Ọ̀yọ́, àti ní gbogbo ìpínlẹ̀ Ọ̀yọ́ àti àwọn ìpínlẹ̀ míì. Tí ẹ bá pè, a ó lè tọ́ yín sọ́nà níbi tí ẹ lè lọ láti lè máa gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run tó yè kooro. Mo fẹ́ kí a wo ìpèníjà ńlá kan tí ọ̀rọ̀ Ọlọ́run mú wá fún mi ní ẹnu ọjọ́ mẹ́ta yìí. Mo sì fẹ́ fi ọ̀rọ̀ yìí bá ẹnìkọ̀ọ̀kan wa sọ̀rọ̀. Ìwé Kíróníkà kìíní orí 21. Ẹsẹ̀ méjì péré náà ni wọ́n kà ńbẹ̀, ẹsẹ̀ 22 àti 23. Màá ṣàlàyé ohun tó ṣẹlẹ̀ nínú ìtàn náà fún wa. Lẹ́yìn ìgbà tí mo bá gbàdúrà tán, a wá wo kókó yìí pé fún un ní ohun gbogbo, fi gbogbo rẹ̀ fún. Fi gbogbo rẹ̀ fún. Bíbélì wípé Dáfídì sì wí fún Ọ́nánì pé, fún mi ní ibi ìpakà yìí kí èmi kí ó lè tẹ́ pẹpẹ kan níbẹ̀ fún Olúwa. Wó sì fi fún mi ní iye owó rẹ̀ pípé kí a lè dá àjàkálẹ̀ àrùn dúró lọ́dọ̀ àwọn ènìyàn. Ọ́nánì sì wí fún Dáfídì pé, mú un fún ara rẹ̀, sì jẹ́ kí Olúwa àmì ọba kí ó ṣe èyí tí ó dára lójú rẹ̀. Wò ó, mo fi àwọn màálù pẹ̀lú fún ẹbọ ọrẹ sísun àti ohun èlò ìpakà fún igi àti ọkà fún ọrẹ oúnjẹ. Mo fi gbogbo rẹ̀ fún ọ. Kókó yẹn náà nìyẹn, mo fi gbogbo rẹ̀ fún. Fi gbogbo rẹ̀ fún. Ẹ jẹ́ kí a gbàdúrà. Olúwa, ẹ ṣé fún àǹfààní tẹ́ fún wa láti lè sọ ọ̀rọ̀ Ọlọ́run jáde sí àwọn ènìyàn yín. Mo gbàdúrà pé gbogbo ọkàn tó ń tẹ́tí sí mi lónìí kí wọ́n kí ó lè kọ́ ẹ̀kọ́ tó ṣe pàtàkì yìí, kí wọ́n kí ó sì lè mú lò, kí wọ́n kí ó sì lè pinnu lọ́kàn wọn láti ṣe gẹ́gẹ́ bí ọ̀rọ̀ yín ṣe sọ. Ẹ ṣé torí pé ẹ máa ń gbọ́ àdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Ó tí ó ṣẹlẹ̀ nínú ìtàn yìí, òun náà ni pé Dáfídì ọba ó pàṣẹ fún Jóábù pé kí ó lọ ka àwọn ènìyàn. Jóábù sì ṣàlàyé fún pé Ọlọ́run ti bùkún ọ, Ọlọ́run ti ṣe ohun gbogbo dáadáa fún ọ, èwo làbùrọ̀ mọ́ ka àwọn ènìyàn. Èmi rò pé nínú ọkàn mi pé ọba gan fẹ́ bu ọlá fún ara rẹ̀, ó fẹ́ pọ́n ara rẹ̀ lé, ó fẹ́ gba àwọn oríyìn kan tó yẹ pé tọlọ́run ní í ṣe ni ní àárín yìí. Jẹ́mọ̀ pé Ọlọ́run sì nìyí kò lè pín ògo rẹ̀ pẹ̀lú ẹnikẹ́ni. Ògo rẹ̀ kò lè bá ẹnikẹ́ni pín ní ìgbàkúùgbà ní ibikíbi. Bẹ́ẹ̀ ni wá fi yé wa pé ohun ọba òun ló borí. Wọ́n wá lọ kànìyàn. Ó sì jẹ́ ohun tí kò mú inú Ọlọ́run dùn. Nígbà tí wọ́n ṣe kànìyàn ìtàn, lọ́lọ́run wá dìde, ló wá gbé ìdájọ́ kalẹ̀. Ó sì fún Dáfídì láǹfààní láti yàn. Ẹ̀yin náà wo ẹsẹ̀ 21 yẹn. Bíbélì wá wípé
Ọlọ́run fún Dáfídì pé kó yàn nínú nǹkan mẹ́ta. Kí ni nǹkan àkọ́kọ́ tí Ọlọ́run fún Dáfídì pé kó yàn o? Wípé kó mú nínú ìyàn ọdún mẹ́ta, ìyàn ọdún mẹ́ta, tàbí kó fi oṣù mẹ́ta ṣubú sọ́wọ́ ọ̀tá, tàbí kí àjàkálẹ̀ àrùn ọjọ́ mẹ́ta kí ó ṣẹlẹ̀. Dáfídì wá gbà, ó yàn láti ṣubú sọ́wọ́ Ọlọ́run ju pé kó ṣubú sí ọwọ́ ènìyàn lọ. Nígbà tí áńgẹ́lì tó bẹ̀rẹ̀ sí pa àwọn ènìyàn run, wá bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ ìparun yìí, ó ti ń ṣe lọ, ó wá dúró níbi ilẹ̀ ìpakà Ọ̀nànì. Wòlíì Gáàdì wá jíṣẹ́ fún Dáfídì pé kí ó lọ rúbọ, kó lọ tẹ́ pẹpẹ sí Ọlọ́run, láti rúbọ sí Ọlọ́run ní ibẹ̀, níbi ilẹ̀ ìpakà náà. Bẹ́ẹ̀ni wá wípé Dáfídì wá tọ ibẹ̀ lọ. Nígbà tó débẹ̀, Ọ̀nànì jáde sí, kábíyèsí o, wọ́n kíra wọn dáadáa. Ní bá wá wípé kí ó fóun ní ilẹ̀ ìpakà yìí, kí òun kí ó lè tẹ́ pẹpẹ kan níbẹ̀ fún Olúwa. Ó sì lélo ni yóò ná òun. Ọ̀nànì wá sọ̀rọ̀. Ọ̀rọ̀ tí Ọ̀nànì sọ yìí, òun ni mo fẹ́ pe àkíyèsí wa sí nínú ìwàásù yìí. Ṣàrí ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà táwọn ènìyàn bá ń sọ̀rọ̀ nípa ẹsẹ̀ Bíbélì yìí, wọn kì í fẹ́ sọ̀rọ̀ nípa Ọ̀nànì rárá. Ọ̀rọ̀ Dáfídì la máa ń sábà sọ, wípé ó rúbọ, ó rí pé òun fi ó náà ní nǹkan láti sin Ọlọ́run. Ẹ kọ́kọ́ kọ́ alẹ́ kọ̀ọ̀kan. Ṣàrí lẹ́ẹ̀kọ̀ọ̀kan, ó ṣe pàtàkì ká máa tẹ́tí sí àwọn tó wà lábẹ́ wa. Ẹ gbọ́ àwọn ìmọ̀ràn wọn, ẹ gbé yẹ̀wò. Ṣàrí wàhálà tí Dáfídì wà nínú ẹ̀ yìí, kò ní sí nínú wàhálà yẹn ká ló gbọ́ ìmọ̀ràn àwọn tó wà lábẹ́ rẹ̀, ká ló gbé yẹ̀wò, ká ló ronú sí pé lóòótọ́ ni Ọlọ́run ti ṣàánú mi, èwo là ń káyàn sí. Kí káyàn yẹn yóò ná lówó, yóò ná lóríṣiríṣi nǹkan. Iṣẹ́ ńlá ni fún àwọn tó ń ṣiṣẹ́ lábẹ́ Dáfídì láti lọ ṣe, ṣùgbọ́n wọ́n ṣe nítorí pé ohun ọba ló borí. Ṣùgbọ́n tó ṣe pàtàkì jù ẹ̀ ni pé nígbà tí wàhálà dé, Dáfídì ojú Olúwa ló wá. Ṣé Dáfídì wá gbà láti ṣubú sọ́wọ́ Ọlọ́run ju láti ṣubú sọ́wọ́ ènìyàn lọ? Ṣé tí kò bá gbà láti ṣubú sọ́wọ́ Ọlọ́run ni kò bá le díẹ̀, torí pé kò lè rọ̀ Ọlọ́run rárá àti rárá. Ẹ kí n jẹ́ kó yé wa pé ṣẹ́rí gbogbo ìgbà ló sàn láti ṣubú sọ́wọ́ Ọlọ́run lọ, torí pé Dáfídì ó yé gbangba pé ọlọ́rọ̀ àti aláàánú, ọlọ́rọ̀ láàánú ni Ọlọ́run. Ṣẹ́rí Ọlọ́run wá jẹ́ ọlọ́rọ̀ láàánú ní gbogbo ọ̀nà, ní gbogbo ètò tí ó ṣe. Ṣẹ́rí tí kì bá ṣe pé ọlọ́rọ̀ láàánú ni Ọlọ́run ni, ìta ń sọ yìí kọ́ làwọn mọ̀ wí, ohun tó ń ṣẹlẹ̀ yìí kọ́ ni yóò ṣẹlẹ̀. Ṣẹ́rí pé wọ́n bọ́ sínú wàhálà nǹkan kan nu, wípé wàhálà tán bọ́ sí ọwọ́ Ọlọ́run ni olójó sàn. Tí Dáfídì bá bọ́ sọ́wọ́ ọ̀tá fóṣù mẹ́ta, gbogbo orílẹ̀-èdè yẹn lè run. Tí ìyàn ọdún mẹ́ta bá mú, gbogbo orílẹ̀-èdè yẹn lè run, tí kankan kò ní tò mọ́. Ṣùgbọ́n ògo ni fọ́lọ́run lókè ọ̀run pé ó yé Dáfídì gbangba wípé ó sàn láti ṣubú sọ́wọ́ Ọlọ́run ju láti ṣubú sọ́wọ́ ènìyàn lọ. Ṣùgbọ́n ju ohun gbogbo lọ, mo fẹ́ ká ṣàkíyèsí ohun tí Ọ̀nànì ṣe yìí. Ọ̀nànì wí ní ẹsẹ̀ 17 pé mú fún ara rẹ, sì jẹ́ kí Olúwa mi ọba kí ó ṣe èyí tí ó dá lójú rẹ̀. Wò ó, mo fi gbogbo màálù pẹ̀lú fún ẹbọ ọrẹ sísun àti ohun èlò ìpakà, fún igi àti ọkà, fún
ọrẹ oúnjẹ mo fi gbogbo rẹ̀ fún ọ. Ẹ kì í sọ fún wa pé Onani kò mú kankan lẹ̀, gbogbo ẹ̀ ló yọ̀ǹda. Yẹ́nì gbogbo wa la máa ń kọrin mo fi gbogbo rẹ̀ fún Jésù pátápátá láìkù kan. Yẹ́nì kí n má parọ́ fún wa, mo fi díẹ̀ fún Jésù ló yẹ ká máa kọ lórin. Orin yẹn kò gba inú ọ̀pọ̀lọpọ̀ àwa onígbàgbọ́, nítorí pé ìwọ̀nba la máa fi fún Ọlọ́run. A kì í fi ohun gbogbo fún Ọlọ́run rárá. A kì í fi ohun gbogbo fún Ọlọ́run tọkàntọkàn. A kì í fi ohun gbogbo fún Ọlọ́run rárá. Ẹ kì í ṣàlàyé àwọn nǹkan tí Onani fi lélẹ̀ yìí. Nǹkan àkọ́kọ́ tó fi lélẹ̀ ní ilẹ̀ Pákà. Ẹ wo inú Bíbélì dáadáa, kò sí nínú àkọsílẹ̀ pé ó ní méjì, ẹyọkan tó ní náà nù. Tí ìwọ bá bímọ ẹyọkan, tí Ọlọ́run bá pè kó wá jẹ oníwàásù, ṣó gbà? Ó ní ọmọ tí mò ń tọ́jú kó lè máa bá ń bójútó ọjọ́ ọ̀la mi. Ìbéèrè tí mo bá bí ni pé ǹjẹ́ ilẹ̀ Pákà ni ǹjẹ́ ó wúlò fún Onani bí? Ìdáhùn tẹ́mi rí mẹ́ ni pé ó wúlò fún. Orí ilẹ̀ yẹn gan wọ́n ti bá a. Tí kò bá wúlò fún wọn ní bá ń bẹ̀. Wọ́n bá ń bẹ̀ torí pé bẹ̀ wúlò fún. Ǹjẹ́ ìmọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ wa ohun tí ò wúlò fún wa la máa ń fún Ọlọ́run? Jẹ́ bíọ́ ṣé ìṣòwò tó ti yá ló máa ń fún Ọlọ́run? Tí kò bá gbọ́n lẹ̀, ìjọ mọ́ kọ́kọ́ fún Ọlọ́run ní tiẹ̀. Ìnáwó ń bẹ iwájú mi, oye owó aṣọ ìnáwó. Mo jẹ alájẹṣẹ́kù lówó, ó kọ́kọ́ yọ owó alájẹṣẹ́kù. Ìdámẹ́wàá Ọlọ́run ńkọ́? Ọrẹ ńkọ́ fún iṣẹ́ Olúwa? Tí wọ́n bá sọ pé wọ́n fẹ́ sọ̀rọ̀ àṣẹ sáyé ẹ, ó fi nǹkan lẹ̀ fún Ọlọ́run rí. Onani kò retí àti gba ohunkóhun padà. Ó ní mo fún ọ ní gbogbo ẹ̀. Kí ni ká kọ́kọ́ tó filẹ̀? Ó filẹ̀ Pákà lẹ̀. Kí ni ká tó filẹ̀? Ó tún fi màálù lẹ̀. Ṣé ẹ ráwọn màálù yẹn náà fi ń ṣiṣẹ́ lórí ilẹ̀ Pákà? Bíbélì wípé ó ní jẹ́ kí Olúwa mi ọba kí ó ṣe èyí tí ó dá lójú rẹ̀. Wò ó, mo fi àwọn màálù, kò sọ pé òun fi màálù ẹyọ kan gan lẹ̀, àwọn màálù ni gbogbo tó ń lò níbẹ̀ ló lòun yọ̀ǹda yẹn. Tí wọ́n bá bímọ ọkùnrin 4 tọ́lọ́run bá pe 4 sínú iṣẹ́ ìránṣẹ́, ṣe ó gbà kún ó ṣiṣẹ́ rán o. Ìjẹ́mi tá máa ń lò, tá máa ń tì síbi iṣẹ́ Ọlọ́run àtòhun tọ́lọ́run, ọmọ wa tí ọ̀mọ̀wé jù yẹn, òun la máa ń yọ̀ǹda. Èyí tó ṣe wáyẹ̀kì tó fẹ́, èyí tó ṣe jáàbù tó fẹ́ẹ̀lì, èyí tí ò kẹ́sẹ̀ járí nínú àwọn ìdánwò rẹ̀, òun la máa ń yọ̀ǹda fọ́lọ́run. Ṣẹ́rẹ́ tó ṣe dáadáa yẹn, ó gbọ́dọ̀ jẹ́ ọmọ wa fún ọjọ́ iwájú. Òun ló mọ, òun ni ó tọ́jú mi. Ṣé pé ìránṣẹ́ Ọlọ́run lè tọ́jú òbí tó bá ń ṣiṣẹ́ Olúwa? Ọmọ rẹ obìnrin tó lóun fẹ́ fẹ́ olùṣọ́ àgùntàn, ṣó ti Ọlọ́run? Tí ẹ bá ṣe pé ó ti fẹ́ pọ́gbọ̀n ọdún tó ń wò pé ilé ọmọbìnrin yìí pẹ́ ṣú, nígbà tó wá lọ́mọ 20 ọdún, ṣó gbà pé kó sin Ọlọ́run? Wò mí dáadáa, kí n tó sọ létí rẹ pé mo fi díẹ̀ sílẹ̀ ló yẹ kó máa kọ lórin, kì í ṣe mo fi gbogbo rẹ̀ sílẹ̀. Nítorí pé kò wù wá láti fi gbogbo rẹ̀ sílẹ̀ rí. Àkókò wa ó sàn ká fi ṣeré, àkókò wa ó sàn ká fi wàwòrán, àkókò wa ó sàn ká fi ṣe fàájì ju ká lò fún Ọlọ́run lọ. Owó rẹ ó sàn kó fi ṣe fàájì ju kó lò fún Ọlọ́run lọ. Àwọn dúkìá rẹ, ẹlòmíì kò lè gbé ọmọ ọjọ́ míì sínú ọkọ rẹ̀. Tí ọkọ rẹ, mọ́mọ́ kan dáadáa, mo ní ọ̀rẹ́ kan tó jẹ́ oníwàásù, tó ti di oníwàásù báyìí. Nígbà tó ọmọkùnrin yẹn jẹ́ ọ̀dọ́ langba tí kò lóhunkóhun tó máa fún ìyá yẹn ní máa fi ọkọ̀ gbé lọ sí ilé ìsìn pọ̀. Ó jẹ́ kí ilé ìsìn máa wu ọmọkùnrin yẹn gan lọ, torí pé ọkọ̀ dáadáa lọkọ̀ ìyá yẹn, kì í ṣe ọkọ̀ tí kò dára. Ó máa yà mí lẹ́nu pé ọ̀pọ̀lọpọ̀ wa wọ́n jẹ bisikíìtì sínú ọkọ̀ mi, wọ́n dọ̀tí ọkọ̀ mi, ìgbà wo lọkọ̀ rí ò ní dọ̀tí? Torí ẹ̀ ló fi lè gbá àwọn ìwé ìjọ yín sínú ọkọ̀. Bí wọ́n náwó ṣe fi pé orí wọn ni,
ó ṣe bí pé òun pè lórí aago ni. ó lè lẹ́rù ti kúnnú orí àga, àwọn ẹrù tẹ́ lè tò léra wọn táyé lè wà díẹ̀ fọmọ kan méjì fẹ́yàn kan méjì, a lè fi gbogbo rẹ̀ sílẹ̀. ọkùnrin yìí ó tún fi àwọn ìyẹ̀fun sílẹ̀ pẹ̀lú. bẹ́ẹ̀ ni àti ohun èlò ìpáka fún igi tó wà ń bẹ̀ tí wọ́n fi ń so màálù mọ́ tí wọ́n fi máa ṣiṣẹ́ lórí ilẹ̀ páká yẹn, ó tún yọ̀ǹda ẹ̀ ó ní ẹ fi dáná sun. mo yọ̀ǹda rẹ̀ yóò tàn pápátá tí ó di eérú tí ò ní wúlò mọ́. ẹ wò ó, Onani ó fi ohun gbogbo sílẹ̀. ẹ̀yin ńkọ́, nǹkan mélòó lẹ ti fi sílẹ̀? nǹkan mélòó ló wù wá láti fi sílẹ̀? kì í wá sọ́kàn wa, kì í wù wá láti fún Olúwa lóhunkóhun. jẹ́ kí sáré sọ ìdí 3 sí 4 tí mo fi gbàgbọ́ pé Onani fi nǹkan sílẹ̀. ìdí àkọ́kọ́ tí Onani fi nǹkan sílẹ̀ ni pé torí pé Dáfídì jẹ́ ọba rẹ̀. sórí tí Ọlọ́run bá jẹ́ ọba rẹ̀ yóò rọ̀ ọ́ lọ́rùn láti fi nǹkan sílẹ̀. wẹ́sẹ̀ 43 yẹn, Onani sì wí fún Dáfídì pé mú un fún ara rẹ̀, jẹ́ kí Olúwa mi ọba kí ó ṣe èyí tí ó dára lójú rẹ̀. ó mọ̀ pé Ọlọ́run kì í ṣì nǹkan lò, Dáfídì kò ní í ṣì lò. ṣé wọn náà mọ̀ pé Ọlọ́run lè ṣe ọmọ rẹ lò? ṣé wọn náà mọ̀ pé Ọlọ́run kò lè ṣe ayé rẹ lò? ṣé wọn náà mọ̀ pé Ọlọ́run kò lè ṣe owó rẹ lò? ṣé wọn náà mọ̀ pé Ọlọ́run kò lè ṣe dúkìá rẹ lò? ṣé wọn náà mọ̀ pé Ọlọ́run kò ní lò ó láì dáa, yóò lò ó dáradára ni? ṣé wọn náà mọ̀ pé tí a bá bá Ọlọ́run dòwò pọ̀ kò lè kábàámọ̀ níbẹ̀? èmi mọ̀ àpapọ̀ ìdí kìíní tí Onani tí ó fi fún Dáfídì ní ilẹ̀ ni pé Dáfídì jẹ́ ọba rẹ̀, ó sì ka ọba rẹ̀ sí. ṣé wọn náà lè fún Ọlọ́run nítorí pé Ọlọ́run jẹ́ Ọlọ́run rẹ̀? ìdí kejì òun ni pé ìbànújẹ́ bá. ó yẹ kémi àti ilé máa bànújẹ́ fún bí orílẹ̀-èdè ṣe rí. ó yẹ kémi àti ilé máa bànújẹ́ wípé nǹkan ò lọ bó ṣe yẹ kó lọ. ká lè fi ayé wa fún Ọlọ́run, kí Ọlọ́run lè lò wá láti ṣiṣẹ́ àtúnṣe. kí Ọlọ́run lè lò wá kí àwọn ohun tá a ní kó lè wúlò láti ṣe àtúnṣe. ṣé òun bànújẹ́ sọmọ tó ń mu gbó ládùúgbò yìí yẹn? ọmọ tí Colorado ti fẹ́ ba tiẹ̀ jẹ́ yẹn, ǹjọ́ tiẹ̀ ń bànújẹ́ lórí ọ̀rọ̀ rẹ̀? ǹjẹ́ òun gbé orúkọ rẹ̀ sókè sí Ọlọ́run láti gbàdúrà fún? ǹjẹ́ ó tiẹ̀ ń ràn án lọ́wọ́ láti pè é níjà? ǹjẹ́ ó tiẹ̀ ń pè é nígbà tó rí rẹ̀ bá wálẹ̀ láti bá a sọ̀rọ̀ pé Jésù sì fẹ́ràn rẹ̀? ǹjẹ́ o mọ̀ pé o lákòókò fún yẹn? tèmi tó mi lẹ́rù ni. ó ní inú Onani bàjẹ́, inú Onani bàjẹ́ pé àwọn èèyàn ló ń kú lọ yìí. torí ẹ̀ ló fi yọ̀ǹda. nǹkan kẹta tẹ́mi rò kó jẹ́ kí Onani yọ̀ǹda ni pé ẹ̀rù wà lára rẹ̀. òtítọ́ ọbẹ̀ ni pé ẹni tó ń pààyàn bọ̀ ó ti fẹ́ dọ́dọ̀ tiẹ̀ náà. òun náà lọ́mọkùnrin 4. tẹ́ bá ka ibi tá a kà yẹn dáadáa, Kọ́ríńtò kìíní orí 21 yẹn, ẹ ó rí dáadáa pé òun náà ti lọ sápamọ́. ó ti yé pé kò ní pẹ́ kàn. ọkùnrin kan sọ fún mi lọ́dún kan nígbà tí wọ́n ń pa àwọn èèyàn ní òkè ọya wípé ẹ máa rẹ́rìn-ín ẹ̀yin tẹ́ wà nísàlẹ̀ ní pé kò sí yọnu. ṣé ẹ rí tí wọ́n bá ti pa wá tán tí wọn ò rí èèyàn míì tí wọ́n pa, wọ́n ń bọ̀ wá bá yín. ǹjẹ́ àti ẹ̀ mọ̀ pé ikú tó ń pojúgbà ẹni, Yorùbá ní ògbé ńlá ló ń pa fún ni. ó yẹ ká lè bẹ̀rù wípé tí èmi ò bá ṣe tó yẹ kí n ṣe, kí n fi gbogbo rẹ̀ lẹ̀, kí Ọlọ́run lò ó, kí ohun gbogbo lè lọ dáadáa láti lè ṣiṣẹ́ àtúnṣe. tí n bá ti fi gbogbo rẹ̀ lẹ̀, ohun gbogbo ò ní lọ dáadáa, wàhálà yẹn yóò sì kàn wá. Jésù ní ṣé tó ń bá dáyé ṣé òun ó bá gbàgbọ́? má jẹ́ kí n parọ́ fún ọ, ó yẹ kẹ́rù yẹn máa bọ̀ kó o máa wàásù ìrere ní ìsìn. torí wípé àwọn ọmọ rẹ àtàwọn ọmọ rẹ kí wọ́n má bàa di abọ̀rìṣà. àwọn ọmọ rẹ àtàwọn ọmọ rẹ tó ń rán lọ sílùú èbó kí wọ́n má bàa lọ sọ pé kò sí Ọlọ́run nígbà tára bá tù wọ́n. ẹ mọ̀ nǹkan táwọn ọmọ yín ti dà, àwọn ọmọ yín tó ti kúrò lórílẹ̀-èdè yìí.
ǹjẹ́ wọ́n ń lọ sílé ìsìn mọ́? Ǹjẹ́ wọ́n ti pa ìpéjọpọ̀ àwọn ará tì? Ǹjẹ́ wọ́n máa sọ fún ọ pé ìgbà tí mo wà lórílẹ̀‐èdè Nàìjíríà ni mò ń sọ̀rọ̀ kíní? Kò sí tó burú nu pé kọkùnrin àtọkùnrin máa bára wọn lò. Ó jẹ́ kẹ́kẹ́rù bọ̀ ọ́ wípé wàhálà ń bọ̀. Ó jẹ́ kẹ́kẹ́rù bọ̀ ọ́ ẹ̀rù bá ọ́ nání pé wàhálà ń bọ̀. Ìbànújẹ́ bá ọ́ nání wípé nǹkan burúkú ló ń ṣẹlẹ̀ yìí. Àwọn nání tún gba Dáfídì gẹ́gẹ́ bí ọba. Ìdí tó kàn yín tẹ́mi gbàgbọ́ pé ó nání fífi ohun gbogbo sílẹ̀ ni pé ó mọ̀, ó ní ìfẹ́ orílẹ̀-èdè rẹ̀. Ǹjẹ́ tiẹ̀ ní ìfẹ́ ara bí? Ǹjẹ́ tiẹ̀ ní ìfẹ́ rárá? Ṣé rí ẹni tó bá ní ìfẹ́ yóò yọ̀ǹda tó ní láti lè yanjú nǹkan kan tó jẹ́ ṣòro. Bíbélì wípé nítorí Ọlọ́run fẹ́ aráyé tó bẹ́ẹ̀ gẹ́ tí ó fi ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo fún ni. Ṣé rí nígbà tí Ọlọ́run rí pé ẹ̀ṣẹ̀ ti ba ayé jẹ́, ìfifúnni ló fi yanjú rẹ̀. Kí ló fi fún wa o? Gbogbo rẹ̀, ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo. Kébì àti yín má bàa ṣègbé. Èmi náà mọ̀ pé ohun tó máa ń jẹ́ kéèyàn fi fúlẹ̀ tó dára jù ó ní ìfẹ́. Ọ̀nàní fi sílẹ̀ torí pé Dáfídì jẹ́ ọba rẹ̀. Ọ̀nàní fi sílẹ̀ nítorí pé inú rẹ̀ bàjẹ́ sí tó ń ṣẹlẹ̀. Ọ̀nàní fi sílẹ̀ torí pé ẹ̀rù bà pé ó lè kàn mí. Ọ̀nàní fi sílẹ̀ torí pé ó ní ìfẹ́. Ǹjẹ́ o ní ìfẹ́? Ǹjẹ́ o ní ìfẹ́? Ọlọ́run ní ìfẹ́ wa, ó fún wa lóhun gbogbo. Ǹjẹ́ ìwọ náà fẹ́ràn Ọlọ́run tí o lè fún lóhun gbogbo? Ǹjẹ́ àwọn kankan wà tó ti yàn láàyò pé Ọlọ́run ò lè gbélé yìí o, èmi ní gbélé fúnra mi. Yàrá yẹlé sọ́tọ̀, mi lè fọ́lọ́run lélẹ̀. Ǹjẹ́ kankan wà tó tóbi jù tó lè fọ́lọ́run? Ohun tó kéré jù tó ní yẹn Ọlọ́run fẹ́ lò. Ohun tó tóbi jù tó ní yẹn Ọlọ́run fẹ́ lò. Fi fún Olúwa. Ẹ̀yin kan wà tẹ́ ń gbóhùn mi. Ṣé o ti mọ ọdún tó ti ń bọ́ lọ́run jà lórí ìpè rẹ? Ṣé o ti mọ ọdún tó ti ń bọ́ lọ́run jà lórí ìpè rẹ? Tó ní tọ́lọ́run bá ti ṣe báyìí, o ò ní dáhùn ìpè. Ìyà ló fi ń jẹra rẹ o. Wá bí mi, irú ìyà tí mo jẹ nígbà tí mo ti ní ìpè látọmọ ọdún 18 tí mo gba bòmí lọ. Mo jẹ sánbẹ̀ ìyà fún lóhun gbogbo. Mo tútù sọ fún lóhun gbogbo. Ayé rẹ, ìfẹ́ rẹ, owó rẹ, dúkìá rẹ, yọ̀ǹda rẹ̀ fún. Ìwọ yóò lò kó wá wò bóyá kò ní fògo fún. Yóò fògo fọ́lọ́run, yóò sì jẹ́ ìbùkún fáyé rẹ̀. Lẹ́ẹ̀kan sí, tẹ́ bá fẹ́ bá mi sọ̀rọ̀, mo wà lórí 070-3808-5652, 070-8768-2122 àti 070-55-30-7492. Àlàáfíà Ọlọ́run kó máa bá yín gbé. Ó dàbọ̀.